gbangba ti dẹkùn, kedere ti bẹ́ẹ̀ wò. Ọba Olúwo tìlú Ìwó ó ti ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Ẹ̀yin àgbàlẹ̀ ti sọ pé ó di dandan kójú ẹni bẹ́ẹ̀ kó rí ohun tẹ́nìlú ẹnìkan ò rí rí. Àmọ́ ṣé bẹ́ẹ̀ ni ó rí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ máa bá mi bọ̀ lórí ètò lónìí. Ẹ wá wo fídíò kábíyèsí Olúwo tìlú Ìwó. Ẹ wá wo mọ́ṣáláṣí tó ń jóná rẹ̀wùrẹ̀wù. Ẹ wá wo horo tó di horo ọdẹ ọ̀nà bó lọ yà mí. Kí ló fà á? Kábíyèsí ò ṣe mùsùlùmí mọ́. Kí nìdí ọ̀rọ̀? Ẹ bọ́ bí ẹ wá wo gbogbo ẹ̀. Ẹ bọ́ bí ẹ wá wo fídíò àwọn àṣírí ní ńláńlá, àṣírí tí ò ṣe é fọwọ́ bò, tó jẹ́ pé bóyá bàbá náà ti ń bá wọn fọwọ́ bò tẹ́lẹ̀, ṣùgbọ́n wọn ò mọ̀ pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ tí wọ́n ti ń bá wọn jọ ń tì í. Ẹ bẹ́ẹ̀ gbàgbé ìpè kábíyèsí ìlẹ́ni tó lé àwọn babaláwo ṣáráṣá tó ní wọn ò gbọ́dọ̀ ṣẹ̀sìn mọ́. Òun náà ló ní wọn ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́. Òun náà ló kó gbogbo ohun ìṣẹ̀ǹbáyé ilẹ̀ ìlú Ìwó tí wọ́n ní bàbá kó lọ ta. Ó kó lọ ní igbó kan pé kí wọ́n máa lọ wà ńbẹ̀. Ìbọn ló ń pè wọ́n lólóòórùn. Olúwo bàbá ti padà wá di Olúwo Fáo. Gbogbo ẹlẹ́rìí wò nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Àmọ́ nídìí o, torí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Obìnrin tó bá jẹ́ Yínúsà ní ọ̀gbàgbé orí. Ó ní ìdí tí kábíyèsí fi gbé ìgbésẹ̀ tó gbé, tó fi ṣe gbogbo ohun tó ṣe, tó fi sọ gbogbo ọ̀rọ̀ tó sọ. Bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ wo àwọn ìdí ọ̀rọ̀ yìí. Èyí tó mú kí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí kábíyèsí tó jẹ́ pé ògbólógbòó làwọn náà nínú kinní yìí, tí wọ́n ti ṣe nílẹ̀ ìtàn tó lọ ṣe ń lu òyìnbó kan tó padà wálé wá tún wá dádé ìṣẹ́ àwọn baba ńlá wọn pé bọ́rọ̀ yìí ṣe ríre. Ókè, àwọn fídíò yìí ni mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wò, kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Ẹ gbọ́, ṣé nílẹ̀ Yorùbá ṣe ẹ máa ń fẹ́ ọmọbìnrin ní ọmọ ọdún 6? Nílẹ̀ Yorùbá ìjà lè gbé ọ̀bẹ lé èèyàn lọ́rùn kápò kọ fà bọ́ọ̀lù mẹ́la sẹ́kù ábà torí ká tó wá gbó Olódùmarè àtàwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọmọ ìyá kan náà lè para wọn nítorí pé ọ̀rọ̀ wa ò yẹra wa. Gbogbo àwọn àṣírí oríṣiríṣi báyìí tó pọ̀ rẹpẹtẹ náà ló tú sólúwo lórí lọ́wọ́ ni bàbá fi sọ pé ibi tí mo ní kò dáa tẹ́lẹ̀ àṣọdá ó dùn ju bí tẹ́ ẹ mú mi wáyé lọ. Tó bá rí bẹ́ẹ̀, òun ọ̀gbà òun ọ̀fẹ́ tó fi tutọ́ sókè tó sì fojú gbà á. Ẹ má jẹ́ gbà yín lásìkò mọ́. Ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí. Ẹ wò dáadáa ni. Ẹ gbọ́ gbogbo nǹkan tó wà ń bẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ ká lè bá àjọ kẹ́kọ̀ọ́. Kẹ́ ẹ lè mọ̀ wípé inú ìgbèkùn ni ìran Yorùbá wà. Ìgbèkùn ẹ̀sìn mò ń sọ o, kìí ṣe nípa mùsùlùmí nìkan. Kódà nínú ti kìrìsìtẹ́nì, tí mùsùlùmí ló dé lónìí tá à ń sọ. Bẹ́ẹ̀ ni ti kìrìsìtẹ́nì náà ń bọ̀ débi kó fi wọnú ìṣẹ̀ṣe. Àmọ́ ìṣẹ̀ṣe tá a tó wọ̀, ìṣẹ̀ṣe ìgbàlódé ni. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ báyìí, ọ̀rọ̀ tá à ń sọ là ń sọ nípa mùsùlùmí àti kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí inú ìdè òun ìgbèkùn tí ìran Yorùbá wà báyìí. Bó o láṣẹ wá bọ́ ń bẹ̀, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Kẹ́ ẹ wá torí pé ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ lẹ́ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n. Ẹ fi irú ọ̀rọ̀ kábíyèsí Olúwo tìlú Ìwó ṣàríkọ́gbọ́n. Kẹ́ ẹ lè mọ̀ wípé àṣebáyé nílé ayé rí. Bẹ́ẹ̀ ni àṣebáyé lórí bẹ́ẹ̀ lórí. Ẹ má jẹ́ gbà yín lásìkò mọ́. Ẹ bá ń share fídíò yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́, ẹ bá ń subscribe sí channel yìí. Iná rèé o, ọmọ rárá. Iná àkàkà yẹ́rìyẹ́rì tí ń jó làwùlàwù tí gbogbo ẹ̀ di gbogbo eré. Ọya ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ òun rèé. Sọ pé ká pa jẹ́nẹ́rà méjì ò gbọ́dọ̀ sí. Tí ìjọ President General Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni. Òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Tẹ́lòmíì bá tún declare àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Yálà kí Sultan tó sọ ni o, àbí lẹ́yìn tí Sultan sọ tán, in tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà. Ẹ̀sìn wa sọ pé ká pa.
tẹ́sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàáyí. ẹ̀sìn tí yín mọ̀ tún ya wèrè yàtọ̀ o gbogbo nǹkan tó wà. kéré la ilaha illallah muhammadu rasulullah. Prophet Muhammad ní àwòkọ́ṣe fún àwọn muslim nínú Quran 33:21 Muhammadu ní àwòkọ́ṣe fún gbogbo ẹni tó bá ti ń ṣe Islam tó ń tẹ̀lé àlá àti Muhammadu ẹ̀dí àlọ́ kí ni Muhammadu àtàlá sọ nínú Quran 65:4 ó ní fún àwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ torí ọjọ́ orí ti dé wọ́n ti darúgbó ó ní fún àwọn píníṣí tí wọ́n ti máa ṣe nǹkan oṣù náà ó ní oṣù mẹ́ta lè fi dúró fún wọn Muhammadu àti àlá ni ẹ lè máa fẹ́ ọmọ kéékèèké nínú Quran 65:4 ẹ̀dí àlọ́ nínú Sahih Buhari 69:46 Muhammadu wọ́n béèrè lọ́wọ́ ìbáwọ̀ ìfẹ́ obìnrin ó ní tí ọmọ náà tí wọ́n ti jábàálẹ̀ tó bá ń tijú tí ó sọ̀rọ̀ ó ní ọmọ náà ti gbọ́ ó ti gbà nìyẹn ẹ lọ kà á so kí ló tún ṣẹlẹ̀ Muhammadu ń bọ̀ látọjú ogun wọn àtàwọn sábẹ́ ẹ̀ nínú Sahih Buhari 5079 ó ní òun ti ṣègbéyàwó níta ló fẹ́ Muhammadu sọ fún pé ó lóun farúgbó Muhammadu kílé tó fẹ́ wọn kiri ọmọ pé ní ṣí á lè má bá ìṣeré ẹ jẹ́ àlọ́ nínú Sahih Buhari 6130 Aisha lóun ìfi bèbí onígi ṣeré nígbà tí Muhammadu fẹ́ òun wà lọ́mọ pé ní ṣí Muhammadu dẹ̀ bá yé òun jẹ́ ó fa lé ọmọ òun yá ẹ máa bá wa lọ o kí ni Muhammadu tún ṣe Muhammadu wá ti lọ sínú Sunan Nisa'i 33:76-78 Muhammadu ó fẹ́ Aisha nígbà tó wà lọ́mọdún mẹ́fà ó dẹ̀ balẹ̀ ọmọ ìjẹ́ lọ́mọdún mẹ́sàn-án ọmọ yẹn fi lóní ṣeré kí òfò àti àdánù kó máa bá Muhammadu àti gbogbo wọn ìdílé ẹ̀ kí òfò jẹ́ ti Allah àti gbogbo ẹbí wọn ní Saudi torí orí burúkú ni wọ́n kó wá sí ilẹ̀ wa ẹ wo gbọ́ wọn àfáà náà tí wọ́n jẹ́ wọn Fúlàní ẹ̀wọ̀n kan tí wọ́n èèyàn wa ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò lé kéwú ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ lé kéwú mọ́ ilé kéwú ni wọ́n ti ń sọ fún àwọn ọmọ yìí pé ìgbé ayé tó dáa náà lélẹ̀ pé kí bàbá 60 ó máa fẹ́ ọmọ bí ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́wàá àwọn àfáà tẹ́ẹ̀rí wọ́n ti ń ti ọwọ́ ọmọ yín lára nílé kéwú ẹ lọ kó ọmọ yín kúrò nílé kéwú ilé kéwú tẹ́ẹ̀rí yẹn kò sí ìwúlò kankan tó jẹ́ fúnlẹ̀ Yorùbá lẹ́yìn pé kọ́ máa sọ fún àwọn ọmọ yín pé kí wọ́n fẹ́ bàbá arúgbó kọ́ máa kọ́ àwọn ọkùnrin àwọn ọmọ yín bí wọ́n ṣe máa di agbésùmọ̀bí gbogbo àwọn àfáàtẹ̀dẹ̀ nílẹ̀ Yorùbá kẹ̀dẹ̀rí Fúlàní gbogbo wọn ẹ lọ jọ àwọn ọmọ yín kúrò nílé kéwú ó ní èèyàn kan náà tó jẹ́ pé òun ló ń kówó fún wọn tó fi rán wọn tí wọ́n ṣe agbésùmọ̀mí wọ́n pè ní àwa Ibrahimọ̀ ẹ lọ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú gbogbo wọ́n yìí máa sọ àwọn ọmọ yín di agbésùmọ̀mí ni wọ́n ń wá gbogbo àwọn àfáà ìpátá wọn kì í ṣe mùsùlùmí ẹ lọ jọ àwọn ọmọ yín kúrò nílé kéwú ò ní wúlò ẹ lọ fi àwọn ọmọ yín sí bí wọ́n ti máa ṣe eré ìdárayá tí wọ́n bá parí ẹ̀kọ́ iléèwé wọn ẹ jẹ́ kí wọ́n níṣẹ́ ọwọ́ ìyẹn tí wọ́n pè ní skills oríṣiríṣi ẹ jẹ́ káwọn ọmọ yín kọ́ bó ṣe ń ṣe kọ̀ǹpútà káwọn ọmọ yín mọ̀ nípa science ilé kéwò dàgbà fún wa nílẹ̀ wa o Muhammadu àti Allah orí burúkú ni wọ́n mú wa o fún wọn tó dẹ̀ mọ̀ Allah náà kò kí ń ṣe Ọlọ́run Elédùmarè ṣìgìdì ní Allah gbogbo nǹkan tí Allah sọ nínú Kùránì ó jẹ́ nǹkan tó tako ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi ẹ lọ kọ́ ọmọ yín kúrò ilé kéwò ní ìwúlò kò sí nǹkan kan tí ilé kéwò máa fún ọ̀sán ọmọ yín dààmú kí ẹ̀yin tẹ̀. tẹ́nitẹ́ni Pakistan ní tatan ọmọ ẹrú kan ń patan ọmọ ọdún mẹ́sàn-án latan ìwà Saudi aráàmù nìbàdàn tẹ́nitẹ́ni Pakistan ní tatan ọmọ ọdún mẹ́sàn-án latan ìwà Saudi aráàmù nìbàdàn àṣà wa gbọ́ káfọmọ ọdún mẹ́fà fọ́kọ àṣà wa gbọ́ ìwà wa gbọ́ ìwà wa gbọ́ kákórìíra nítorí ẹ̀sìn ìwà wa kọ́. Ẹrú ló ń já bùdù. Kò sọ́mọ aládé bá sọmọ lábùdù. Abdulrasheed lẹ́rú tó ń dábò. Sáwọn òrìṣà. èmi ti lọ ọ̀dọ̀ ọba rí odidi ọ̀dọ̀ ọba méjì ni mo ti lọ rí ọba ọ̀tọ̀ọ̀tọ̀ méjì àwọn yẹn ni àbó làwọn àṣìta bá dé ọba àríwá ń tèmi lẹ́yìn kó ní kápò bẹ́ẹ̀ láyé látọdún òsọdún ọba ọ̀tọ̀ọ̀tọ̀ méjì lèmi gẹ́gẹ́ ti déwájú ẹ̀rí tí ká lọ sí nǹkan bẹ́ẹ̀ nígbà táwọn yẹn sí ni àwọn èèyàn mọ̀ lábàbà gbọ́ ẹjọ́ tèmi lẹ̀ èyí tó pin jù náà ni tó ta bá dé bẹ́ẹ̀ kó sọ pé ńgbà tá àti wọlé kí òun ká máa lọ á dẹ̀ máa lọ sílẹ̀ lẹ́rìí alhamdulillah alóòdẹ̀ kún alẹ́ mẹ́wọ́ kẹwàá a sì wọlé síbẹ̀ a sì kí kọ́ kò sọ̀rọ̀ èyí sáà wojú ẹgbẹ́ yóò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ àwọn tó dẹ̀dẹ̀ lẹ́yìn wa àwọn làbúkú káyà bí ó sì ó lẹ́dẹ̀ mú ìrùkẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ ó dẹ̀ kú mọ́ ọlọ́pọlọ tọpọlọ yín dẹ̀ pé báyìí èmi lẹ́ ń bá sọ pé kábíyèsí gọ́fúnà gan lásán kan yóò bí mi torí pé wọ́n máa ń ku ìkẹrẹ mọ́ lórí náà ní pé ẹsẹ̀ ẹmọdé ìwúlẹ̀ bí kábíyèsí báwo àti sọ ti àlọ́run pé yóò bí o àní ògán tún láògá tó lè yọ tó fi lè dín. ọba tiwa ní ilẹ̀ Yorùbá òun náà ló dé Èkó ọgbẹ́ Èkó kò sí èdè tí ọ̀gbọ́ tí Ọlọ́run rẹ̀ ọba ti gbédè míì kì í sọ Ọlọ́run ibì kanu òun kọ́ ló dodo kò dán kankan ní tọ́ ọba ti gbọ́ Lárúbáwá ọ̀gbọ́n Gírísì àwọn èèyàn. bá a ti máa ṣe jálàbí fa báyìí kúrò gbogbo nta bá sì gbà ń bi jálàbí ọ̀sẹ́jọ́ kan táàrùn wájú Ọlọ́run ní máìkì yóò dáa bá ń gbé yún gbogbo nta bá gbà ń bi jálàbí ẹjọ́ kan táàrùn wájú Ọlọ́run sí ọ̀sẹ́jọ́ gbogbo àfọ̀n jálàbí gbogbo nta bá wù ọ gbà lé ní jálàbí kò sí ẹjọ́ kan èwo ní jẹ́ pé 419 kò sí ní jẹ́ 419 kò sí ẹgbẹ́ àfọ̀n jálàbí pátá ní òròjọ́ wájú Ọlọ́run kò sọ jálàbí tó ní kúnlẹ̀. Ọlọ́run ní ìnajà náà máa ń retí wọn
khalidina fiha tí wọ́n bá dé ti wọ̀ bẹ̀ wọ́n ní jáde mọ́. Suratul Bayyina ayẹlẹ kẹfà Suratul Bayyina ayẹlẹ kẹfà kí ló tún kù tá a tún dúró de mọ́. wọ́n ní ẹja máa rọ bẹ́rẹ́ torí kẹ́ má da àwùjọ rú. wọ́n ní ẹ bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ torí unity. sọ fọmọ rẹ wípé ẹni bá kú sí ṣọ́ọ̀ṣì yọ wọ̀ náà ẹni bá sì kú sí ilé aláwo yọ wọ̀ náà gbogbo ẹlẹ́bọ àtàwọn tí wọ́n ń lùlù. olówó èkó kọ́ o olówó lẹ́lẹ́lẹ́ ẹ jọ mo ní béèrè olówó èkó ń bọ̀ ẹ béèrè ṣé mo lè béèrè ẹ béèrè. àkọ́kọ́ orúkọ súnámì Alimatu Shadia ẹ jọ ṣe lè sọ túmọ̀ ẹ̀ fún mi ẹ má bínú o béèrè bíi mẹ́ta mo ní o ẹ jọ. ètò láyé ṣe wà ń bẹ̀ Alimatu Shadia. ẹ bá wa dá wọn lóhùn. kí náà béèrè kí lẹ béèrè ma. orúkọ mi ni o mo fẹ́ mọ̀ ọ̀dùnmọ̀ ẹ̀. Alimatu Shadia. Alimatu Shadia. nínú àwọn orúkọ ẹlẹ́bọ mọ́kà torí pé ẹ rí i pé Alimatu Shadia yẹn nínú àwọn tán ló kọ́ tó tọ́ Muhammad ni so nínú àwọn tó gba Muhammad tọ́ nígbà tí ìyá ẹ̀ kú so ni Alimatu Shadia yẹn so àwọn ẹlẹ́bọ orúkọ tán sọ lọ́dọ̀ wọn lónìí kì í ṣe orúkọ Islam. ṣé o ti yé wa kò ní túmọ̀. kò ní túmọ̀ orúkọ àwọn ẹ̀yẹ́ lọ bẹ́ẹ̀ ìkejì ń bẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń bá wa sọ torí àwa ti máa ń wà ní comment section ti pẹ́ a dẹ̀ máa ń tẹ̀lé yín gbogbo tẹ́ máa ń sọ a sì ń dá sọ́tún dá sósì mo kàn fẹ́ béèrè ni o ẹ má bínú o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti ọ̀dọ̀ yín wáyé ṣé kò ṣe pé ìtakò ẹ̀sìn àbí bó ṣe rí lẹ̀ ń sọ fún wa kó má di pé àwa yọwọ́ yọsẹ̀ nínú ẹ̀sìn Islam tán ó wá padà di pé bóyá kò fi jìjà ẹ̀sìn lásán ni mo kàn fẹ́ mo béèrè ní o ẹ má bínú o nǹkan tí mo tún fẹ́ béèrè nìyẹn. ẹ ṣeun ìyá wa ẹjọ bàbá ìtọ́láyé 1 minute ní pẹ́ 1 minute màmá mi mo kí ẹ ṣeun àwọn ìbéèrè àwọn ìyá bíi tiyín náà mo ní kọ́kọ́ fẹ́ appreciate yín ipe ẹ ti ẹ̀ ronú tẹ jágbàlagbà tẹ ti ẹ̀ ronú sọ̀rọ̀ wa ìrònú yẹn gan lásán la fẹ́ káwọn èèyàn rò káwọn èèyàn bá ti lè take time wọn láti lè ronú bẹ́ẹ̀ ṣe lè ronú yìí dájúdájú àti ń bọ́ nínú ẹ̀ so mo appreciate yín àwọn bàbá wa máa bá yín sọ̀rọ̀ èmi mo ní àyà mẹ́ta tí mo fẹ́ kí ẹ̀yin gẹ́gẹ́ bí abiyamọ mo mọ̀ pé ìyàlẹ̀ jẹ́ abiyamọ ni yín so èmi láwọn Kùránì méjì mẹ́ta kan tèmi máa gbé fún yín fún alára mi tí mo fẹ́ kẹ́ bá mi kà á tẹ́ bá ti wá bá mi kà á tán máa wá bí yín lérè pé ṣé ẹni tó dá ayé àti ọ̀run tó dá ìmí àti yín ṣé ó lè sọ irú àwọn ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu àwa kọ́ la máa sọ fún yín kẹfẹ́ sí Islam lẹ́ màmá mi kò ń ṣe iṣẹ́ títí wa nìyẹn ẹ̀yin fúnra lára yín ìtàn gbé fún wa ipe ká máa ṣe èmi àti yín àjọ máa kà á àjọ máa wá bí yín pé ẹ̀yin ló ń tẹ ẹ̀ka yìí màmá mi ẹ̀yin láàrin àwọn ọmọ yín lásán láàrin àwọn ọmọ téèyàn bí jẹ́ lè sọ ilé fún wọn ìjẹ́ lè pàṣẹ pé kírun nǹkan báyìí kó ṣẹlẹ̀ so àwọn nǹkan tẹ́mi fẹ́ ṣe nìyẹn so máa ń fi àwọn bàbá wa lẹ̀ kan bá yín sọ̀rọ̀ bọ̀ èmi máa láwọn àyà Kùránì kan tí mo fẹ́ kẹ́yìn kà lálẹ́ yìí kẹ́ wá jókòó tẹ́ bá ti sùn lórí bẹ́ẹ̀ kẹ́ wá lie down kẹ́ wá máa ronú sí pé ṣéyàn ṣẹ́ni tó dá wa ṣó lè sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí jáde so ẹ ṣeun màmá wa lẹ́ẹ̀kan sí èmi appreciate yín tẹ̀tí ẹ̀ wá láàrin wa mo appreciate yín bàbá ètò láyé ẹgbọ́n sókè. mo kí n dada that is the point ẹgbẹ́ àyà agaga. ètò láyé ẹ kọ́kọ́ dá wọn lóhùn nǹkan tí wọ́n sọ wọ́n ní ṣé à ń tako ẹ̀sìn ni àbí nǹkan tá à ń sọ yìí àbí bó ṣe rí gangan la ṣe ń sọ so ẹ dá wọn lóhùn lẹ́yìn yẹn tó bá gbọ́dọ̀ tó bá fẹ́ ka Quran fún wọn ẹ kà á jẹ́ pé wọ́n béèrè ìbéèrè wọn lẹ́yìn yẹn ṣé wàá ka Quran fún wọn. alright ma fún ìdáhùn ìbéèrè yín ìyá wa àkọ́kọ́ ni pé ṣe rí gbogbo wa ẹ̀yin ìyá wa tí ẹ bí wa àfi kẹ́ máa dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè kí ló fà á ni pé ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa àti déédéé ọpọlọ tí Ọlọ́run yàǹda fún wa torí pé nínú tí ó ṣòro ni pé kí èèyàn ó gba nǹkan kó má mọ ohun tóun gbà kí èèyàn ó ṣe nǹkan kó má mọ ohun tóun ṣe àti pé àṣà pé wọ́n bí mi síbẹ̀ ni báwọn bàbá wa ṣe ń ṣe é nìyẹn ó jẹ́ àṣà kan tí ò dáa gẹ́gẹ́ bí ibi tá a bá yé dé gbogbo tó o bá fẹ́ ṣe gbogbo tó o bá fẹ́ gbà ó gbọ́dọ̀ yẹ̀ wò
tó bá wà wò dáadáa wà wá wò pé ṣé kinní ìṣó bá tèmi mu àbí ò bá tèmi mu oye màmí ṣe rí kinní yìí nígbà tí àǹfààní wà wípé ká láǹfààní àti yẹ̀ wò ẹ sá mọ̀ pé kinní yìí ó níwèé tó bá wa tó ń pè ní Kùránì tó gáìdì gbogbo ẹ̀ àdìsí wa ń bẹ nígbà tá a wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá àwọn bàbá wa wọ́n ní àṣà àti ìṣe tẹ́yìn fúnra yín náà mọ̀ so àwọn àṣà àti ìṣe yìí àwa fúnra wa ti mọ̀ kò sí létí ò sí kílẹ̀ rí mà. kò sí ìdílé tí ò ní. ìdílé yàtọ̀ sí ìdílé ìran gangan ìran Yorùbá ẹ rí i pé tá a máa sọ àwọn nǹkan kan a máa láwa Yorùbá ní tá a bá ń sọ̀rọ̀ ìfẹ́ ǹjẹ́ ṣe ẹ mọ̀ pé àwa Yorùbá a nífẹ̀ẹ́ ara wa gan tá a bá ń sọ̀rọ̀ ìfẹ́ Yorùbá ló máa àlejò gbàjù ká tọ́jú àlejò Yorùbá ló ní. ká kíra wa dáadáa. Yorùbá ló ní ká kíra Yorùbá ló ní ká dọ̀bálẹ̀ fún bàbá wa àti ìyá wa báyìí láàárọ̀ pé báyìí Yorùbá ló ní kí ọmọ ó jí ká sọ fún pé bá àti ìṣayé ni gbogbo ẹ̀kọ́ àti àṣà àti ìṣe wa gbogbo ẹ̀ ló bójúmu adẹ̀kíyín akí ẹ̀yin tẹ̀ bí wa tẹ̀ ẹ̀dẹ̀ tọ́ wa dáadáa so ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo kíní ìbá ṣe báyé ṣe rí ẹ̀dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ ti júwe Ọlọ́run fún wa Ọlọ́run Elédùmarè kó tó di pé à ń sọ̀rọ̀ pẹ́sìn ṣé ń gbọ́ mi so kí rẹ̀ lẹ pé Ọlọ́run fún wa ni pé ọba tó jẹ́ pé ìfẹ́ ni ó ń retí lọ́dọ̀ wa ọba ìfẹ́ ọba tí kì í fẹ́ kó bàyàn nínú jẹ́ kó pààyàn lẹ́kún èyí tó wá ṣe pàbámbarì ní pé tó o bá ṣe ló máa gbà ní tá a bá nílẹ̀ yóò bá nìyẹn ṣó yàtọ̀ sí tí mo sọ ìmáàmì. ó yàtọ̀. so yàtọ̀ sí yẹn náà Yorùbá ló gbà pé tá a bá jí láàárọ̀ ká fọwọ́ dorí wa mú tí wọ́n ń pè ní ẹlẹ́dàá kórì rẹ ẹlẹ́dàá rẹ àwa la ní ká forí ẹlẹ́dàá wa ṣàdúrà àṣà wa ní ìṣe wa ni kò sí nínú ìran mi o náà ẹ wá gbogbo kíní tí mo kàkà lé ó sì pọ̀ o tí mo kàkà lẹ̀ yìí bó ṣe dáa bó ṣe dùn tó yìí oye ìta ti wá gbà tipẹ́tipẹ́ tá láǹfààní àti yẹ̀ wò bóyá àmọ̀túnmọ̀ ẹ̀ àwa wá lọ lé kéw adé kálukú náà lọ òde àwa gbé kíní yẹn sáàrin ara wa pé ó dà ẹ̀kọ́ tá a kọ́ yìí ẹ jẹ́ á wo kíní káwo pẹ̀lú táwọn bàbá wa kọ́ wa gan tó bá jẹ́ pé kò dájú tí àwọn bàbá wa lọ ni wọn ò ní máa ṣe láti wá gbàgbé àṣà àti ṣe wa gbọ́dọ̀ ẹjẹ́ àwọn òǹgbà tá a wá débẹ̀ làwa bá a pé à bí ìyá rẹ ò bá ti ṣẹ̀sìn Islam kò pa bí bàbá rẹ ò bá ti ṣẹ̀sìn Islam sá fún un má bá a ṣe tó bá jẹ́ ẹ̀gbọ́n rẹ ni ò bá ti ṣe Islam ẹ̀gbọ́n rẹ ẹ gbọ́dọ̀ jọ ṣe ẹni tó bá ti wá ń ṣe Islam tẹ́lẹ̀ tó bá lóun ò ṣe mọ́ ẹ pa Allah ó nílé níbo ni ilé ẹ wà Mọ́kà oye ibi kankan tún wà ní Kùránì tó ń sọ pé bó tilẹ̀ òun kó rí o gbogbo ilé ayé yányán òkùnkùn ni Mọ́kà nìkan nílẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣe mọ̀ pé nínú nǹkan tí ẹ kọ́ wa ni pé ẹ máa ń fẹ́ kí àwọn ọmọ tẹ́ ẹ bá bí ká ní ọpọlọ yìí la wá gbé kalẹ̀ pé ẹ tiẹ̀ dúró gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí àṣà àti ṣé wa gan táwọn ìyá wa fi kọ́ wa tí mo kà kalẹ̀ yìí gan dáa jù lọ àwọn tí máa lọ bẹ̀ wọ́n máa fi hàn yín pé àṣà àti ṣé wa yìí gan dáa ju gbogbo kíní yìí lọ tó bá wá rí bẹ́ẹ̀ ó dẹ̀ já wòwò ó dá kíni àṣà àti ṣe àwọn ará Mọ́kà yìí ibi tó bí wa nú gẹ́gẹ́ ni ó dá kíni àṣà àti ṣe àwọn ará Mọ́kà yìí kó tó di pé Muhammad gbé Islam dé lábá rí i pé ká kírun wọ́n ti ń kírun tẹ́lẹ̀ wọ́n ti ń ṣàlùwàlá wọ́n ti ń ta gẹ́gẹ́ wọ́n ti ń yọ ọ̀rọ̀ kiri káàkiri wọ́n ti ń pẹran wọ́n ti gbogbo táwọn ẹlẹ́bọ àná ń ṣe kankan náà ń ṣe lónìí àwọn pé àṣẹ àti àṣìṣe wọn ni wọ́n kùn lọ́dà náà pé ní Islam fún wa tó bá rí bẹ́ẹ̀ àfi ká tètè táwọn èèyàn jí so wọ́n á wá gbé Kùránì jáde fún yín sìn bẹ̀rẹ̀ látòrí òbí gbogbo ẹ̀ lẹ́ máa rí ní kọ̀ọ̀kan èjèèjì tẹ́yìn fúnra yóò fowó ara kódà ẹ lè kọ́ pamọ́ tẹ́tù béèrè lọ́wọ́ àwọn àfààyàn ìyá wa ancestors bó ti tẹ̀lé yìí ti pẹ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ padà sí yẹn mo ti gbọ́ many látọ̀dọ̀ yín mi ìròpó ní ẹ má dára yín láàmú. kí ló wá dé tẹ wá ń béèrè ibi tó wà tẹ́lẹ̀. no ẹ mọ ẹ ló lẹ ní ẹ̀kọ́ ni nà yàn gbọ́dọ̀ béèrè yàn gbọ́dọ̀ béèrè nǹkan mo tún fẹ́ béèrè mo tún ní béèrè kan sà ẹ má bínú èèyàn kan mo lọ nìkan lẹ́nu. ṣé òrìṣà ẹ ò dàn ẹ jẹ́ kán sọ̀rọ̀ ẹ jọ ẹ ò dàn màmá igbó fún. mo tún rí kinní kan lórí péjì ẹnìkan lẹ́nu mi ní dárúkọ èèyàn wọ́n ní ms bàbá wọ́n níyàwó wọn borí pé Islam níyàwó wọn ẹ jọ ẹ tọ̀ mọ́lẹ̀ síbẹ̀ yẹn fún gbogbo ayé. ms bàbá èwo ṣé ms bàbá ti wá ń bí àbí. ṣe mọ̀ pé mùsùlùmí ní ms tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe. ayé nẹ́tíwọ̀kì rí dá o. màmá mi alájà. hello.
ṣé mo pẹ́ Hello. ancestor ọ̀nà short road kò tí ọ̀kan tó ń débẹ̀ àwọn pípù yẹn ìyá mi máa gbọ́ àtàmú àtàmú wọn sọ ṣé ń gbọ́ mi. ẹni sùúrù ẹnu màmí ẹnu èèyàn tí ẹ máa gbọ́ ẹnu èèyàn tí ẹ ti lè gbọ́rù nǹkan báyẹn èèyàn mẹ́ta péré ni àkọ́kọ́ ni bó tẹ́ bá mọ ìyá tó bí ms bàbá tó bá jóun ló sọrú ẹ̀ fún yín ẹ lè má jiyàn tẹ́ ẹ bá mọ àbúrò ms bàbá àtàjọjọ́ ọmọ ìyá ọmọ bàbá tó bá jóun ló sọrú ẹ̀ fún yín ẹ lè má jiyàn òye ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá mọ bàbá tó bí ms bàbá tó bá jóun ló sọ fún ẹ̀ fún yín pé ọmọ mi ms bàbá tó wà lọ́la yẹn ìyàwó ẹ̀ bó ṣe ríre irú ta ló lè sọrú yẹn nípa ẹ mọ̀ pé personal life personal case èèyàn ni ẹ gbé jáde yìí nìsín so which is kí ni insurance tí ẹ lè fi gbárù nǹkan báyẹn gbọ́ bó ṣe jìnnà tó yẹn ká lẹ́ni yẹn àti pé péèjì wo ni ẹjẹ́ àárí ẹjọ́. àlẹ́ jẹ́ bí o mi mo fẹ́ ti ẹ o mi fẹ́ wà lára. bàbá mi tó láyé kì í ṣọ̀rọ̀ tó ṣe kìíní àwọn tó kàn ń wí àtàmú náà ni. kọ́ lè mọ̀ náà nípa àtàmú àtàmú nǹkan náà tó ti sọ gbogbo wa náà ta wà ń bì so àwọn ló mọ problem tí wọn nìyẹn so kò sí ọ̀kan tó jọ mọ́ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ tẹ bá gbọ́ ms dáadáa ẹ mọ̀ wípé ìdílé típíkù mùsùlùmí ni wọ́n ti jáde even majority wa tó wà ń bì bàbá wa ètò láyé gan ẹ máa gbọ́ so pé gbogbo nǹkan tó ń sọ yẹn bàbá ẹ̀ mùsùlùmí kìíní mùsùlùmí we are all from muslim home and we are not denying that so àwọn ló mọ ìṣòro tó dé bá ayé wọn so wọ́n kàn fẹ́ fàyẹ náà ni. kí o kò burú o. ìyá nǹkan tó ṣe ni pé mo ti fẹ́ sọ̀rọ̀ láì tẹ̀kan yín sáré fi kó gba àwọn béèrè tẹ́ béèrè so ìyá mi àṣẹ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ ó jẹ́ níbi dẹ́dùn pé iná sọ pé ẹ máa darapọ̀ mọ́ wa so nǹkan tó jẹ́ kókó ń bẹ̀ ni wípé orí íńtánẹ́ẹ̀tì lẹ́wà láyé ti ríyàn tó gbọ́ níbi pé ó lè open tiktok tó ti mọ̀ tó ti mọ̀ sí torí pé ẹ̀yin náà máa ti rí àwọn nǹkan kan tó pọ̀ tẹ́ máa bá a pàdé lórí íńtánẹ́ẹ̀tì so gbogbo nǹkan tá a sọ fún yín bíbá a fi ọlọ́run búra gbogbo ra fún ṣe ìjà ẹ̀sìn o ètò láyé bá a mú tẹ̀jọ́ ètò láyé bá a mú tò so gbogbo nǹkan tá a sọ fún yín bíbá òótọ́ ni la gbé dání kì í ṣe ìjà ẹ̀sìn ẹ bèrè pé ìjà ẹ̀sìn èrè kí la fẹ́ gbà mẹ́tọ́ pé àbá ń jẹ́ ìjà ẹ̀sìn ni èrè tá tí wọ́n fẹ́ fún wa lówó bẹ́ẹ̀ ni àbí kí lọ́kàn wà pẹ̀lú ẹni tó bá bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá múra bíi China kọ̀ọ̀kan mi tẹ́ bá ṣèṣe China kọ̀ọ̀kan mi tẹ́ bá jẹ́ India tẹ́ ẹ̀ wọṣọ India tẹ́ ẹ̀ ń sóde India kọ̀ọ̀kan mi bí bá jẹ́ ọmọ Yorùbá kọ̀ọ̀kan mi ṣùgbọ́n nǹkan tí ẹ̀sìn mùsùlùmí gbé wá fúnlẹ̀ Yorùbá wọ́n fẹ́ fi bà iye wa jẹ́ ni o ó lè mọ̀ kàn ẹ̀yin lónìí o ṣùgbọ́n àwọn ọmọ yín ọmọ tọmọ yín máa bí ọmọ tọmọ ọmọ yín máa bí ìgbà tí yóò jẹlẹ̀ nímọ̀ o wọ́n wá fi ẹ̀sìn mùsùlùmí ṣe láwọn bàbá wa tán gba ẹ̀sìn yẹn wọn ò mọ ọ̀tún o wọn ò dẹ̀ mọ̀ bó ṣe rí lélẹ́yìí o wọn ò dẹ̀ ní opportunity wà ní láti kóra wa jọ̀bọ̀ láti rìnrìn àjò káàkiri tẹ́ ọ̀rọ̀ mi yé yín ṣe rí tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ sì bí ọmọ àwọn ọmọ yẹn gbà pé ẹ ra ọjọ́ ọkú fún wọn ni àwọn ọmọ yẹn nígbà tẹ́ ẹ ra ọjọ́ ọkú fún wọn ní ẹ̀sìn mùsùlùmí ṣe jẹ́ ṣe rí gbogbo àwọn àáfàá tẹ́ rí yàn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ òótọ́ òmí inú wọn torí pé ó ti wéṣì ọ̀pọ̀lọpọ̀ ọdún lè kéwé bí wọ́n máa ń sọ pé òun tóun tó 30 years lè kéwú sí kò wọ́n á fi lè kéwú lẹ̀ ni nítorí nǹkan tí wọ́n jẹ ó ní wọ́n ń ba so nǹkan tí wọ́n jẹ ìlójú wọn fẹ́ bà nǹkan tí tá a jẹ wọ́n fẹ́ bàjẹ́ ṣe rí àlá tẹ́ ẹ ṣe rí yẹn àlá ẹ rí pé àlá ní èèwọ̀ ó ní kẹ́ mọ́ jẹlẹ́dẹ̀ ó ní kẹ́ mọ́ jájá ọlọ́run ọba olódùmarè kò ní èèwọ̀ kò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ìwà tẹ́ bá wù ṣé ń gbọ́rọ̀ mi ọmọlúàbí olódùmarè sọ fún ká mọ̀ wọ ọmọlúàbí ká jẹ̀ máa ṣe ká máa pọ̀ òfin ìlú wa ká máa pamọ́ kò sí nǹkan tó kan olódùmarè ń gbàgbọ́ nǹkan tó máa ń sọ yẹn so gbogbo ọ̀rọ̀ tó ń pa pátápátá wọn fi báyé wa jẹ́ ni o kí ẹni tó dáyé dọ̀run kó ní kó máa pa èèyàn ẹ̀yin náà wà wọ́n yà kúrọ́ láti máa kàn bíbà yín náà inú mọ́tò ẹgbẹ́ yẹn náà ṣẹ̀ mọ́ gbọ́ wa ọmọ ní pé títí tí Allah fún ọgbà yìí kó máa pa èèyàn ọmọ yín tẹ́ bí tẹ́ ẹ ṣe wàhálà lé lórí tẹ́ ẹ rán lọ lé kéwú nítorí pé èèyàn wá ṣe ẹ̀sìn mùsùlùmí dáadáa àmì nítorí pé ẹ̀sìn mùsùlùmí mọ́ wọ́n ní kọ́ ọmọ yẹn kọ́ mọ́ bá yín sọ̀rọ̀ mọ́ kọ́mọkọ́ àtẹ bá kú kọ́mọdé bí òkú yín ẹ̀yin náà gbọ́rọ̀ yẹn náà sẹ́yìn tó dọ̀rùn àtayé só lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá yẹn so nílẹ̀ Yorùbá dènà wo ní gbogbo orun kan bá yẹn tẹ́ bá wo nǹkan tó ń sọ yóò takò làákàyè bọ́ nítorí nǹkan tí wọ́n jẹ sẹ́rí gbogbo àwọn tó gba ẹ̀sìn yẹn pátápátá kò sí ẹgbẹ́ láti gbàgbà ṣe program òjè kẹ́mẹ̀sì sọ̀rọ̀ wọ́n mọ̀ pé nǹkan tó wà nù Kùránì téèyàn mẹ́wàá bá kà á tó bá kà téèyàn mẹ́wàá bá gbọ́ nínú àwọn mẹ́wàá yẹn èèyàn mẹ́jọ séèyàn márùn yóò fi ẹ̀sìn mùsùlùmí lẹ̀
ìkọ́ kò sí ẹni tó máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tí ò ní bẹ̀rù náà pé àwọn náà ṣe pé wọlé lálẹ́ mo ti ń wà pẹ̀lú yín tipẹ́ kó má yẹ kó máa jẹ́ wájú because àwọn èèyàn ti convert tán o. kèé ṣe ìjẹsìn o wọ́n fẹ́ báyé ilẹ̀ Yorùbá jẹ́ Egypt ní Morocco ní Tunisia gbogbo àwọn dúdú bíi tiyín bíi tèmi àti lọ́wọ́ à ń bẹ́ o ọgbọ́n ìgbà bẹ́ o níbi tán lè dé bẹ́ẹ̀ náà nílẹ̀ Egypt náà bẹ́ẹ̀ ní Tunisia náà tí àwa ìbá ti lọ tán tó ti di ọdún ní 1000 2000 3000 years àwọn ọdún tó bá kù mo ṣe máa ṣe bẹ́ẹ̀ fún wọn nìyẹn wọ́n ń pa wọ́n tún báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Sudan wọ́n ń pa wọ́n lọ́wọ́ ní táìmù kan bẹ́tẹ̀ pé iná ìwúrú kan báyẹn ṣé rí ẹ̀sìn mùsùlùmí tẹ́ bá ti gbé ẹ̀sìn mùsùlùmí the next ẹ máa ṣe ni pé gbogbo nǹkan tẹ́lẹ̀ fi déèyàn tẹ́lẹ̀ fi ní agbára láyé gbogbo ẹ̀ máa sọ́lẹ̀ nǹkan tẹ́lẹ̀ gbogbo tí ogun bá dé tẹ́lẹ̀ fi já ogun gbogbo ẹ̀ ní ẹ̀sìn ẹ̀ máa takò tẹ́ bá ti wá takò tó ń wàá sọ yín dẹ̀ yẹpẹrẹ èyẹpẹrẹ tó wá sọ yín dẹ̀ yẹn the next ni pé wọ́n máa pa yín lókù tí ó bá dẹ̀ sí ẹ̀sìn ẹ máa ní agbára sẹ́ẹ̀rì wọ́n pe kíníkan ní colonization ipe wọn fún yàn lómìnira pẹ́ lọ fún ìlú kan lómìnira ẹ̀sìn ni wọ́n máa fi fún yàn lómìnira sẹ́ẹ̀rì kókó lè kógun jà yín ipa àwọn fẹ́ colonize yín wọ́n lè kọ́kọ́ gbé ẹ̀sìn wá ná tó bá ti wá gbé ẹ̀sìn yẹn wá ẹ gbogbo yín ẹ̀ ti dẹ̀yìn yẹpẹrẹ ẹ gbogbo kan tẹ ẹ ní ẹ̀ ti dànù ẹ ní agbára kankan the next ni pé wọ́n máa náà fẹ́ colonize yín wọ́n máa kógun jà yín kò sẹ́yìn tán colonize ní pẹ̀lú ẹ̀rín àtayọ̀rí sẹ́yìn gbọ́dọ̀ mi ẹni tó bá colonize pẹ̀lú ẹ̀rín àtayọ̀ okùn ẹrú lọ́wọ́ àwọn fún ní ìwé ẹrú rẹ̀ ni bí British ṣe colonize Nàìjíríà ó níye bárẹ̀ tí ń lọ sílẹ̀ British tá a bá wà nílùú wa ẹ bá rí pé Tinubu fẹ́ jẹ president ayẹ lọ sí British kọ́ lọ sọ nǹkan tí ó ṣe fún Nàìjíríà àwọn ni wọ́n kọ nǹkan tí ó ṣe fún wa àwọn ni wọ́n kọ fún ṣé àwọn èṣe èèyàn ní ṣé Ọlọ́run ọba tó lódùmarè ṣé kò fẹ́ràn àwa ni ló fi wá kó wọ́n fi ẹ̀sìn wọ́n fi kó wa sí abẹ́ àwọn èèyàn funfun wọ́n máa ń fi ẹ̀sìn wọ́n máa fi ba èèyàn jẹ́ ni o kò sí nǹkan tó ń jẹ́ àlá sí gidi ní àlá gbogbo àwọn Christian ẹ̀sìn mọ́kò ní mùsùlùmí kẹ́lẹ́ ti Christianity àwọn èèyàn náà colonization ni wọ́n kò sí nǹkan tó wà ní Kùránì tó sì ní Bíbélì o ẹ para yín ẹ ṣòwò ẹrú ẹ jóná ẹ gbọbìrì ẹni pé Ọlọ́run tó dá yàtọ̀ ọ̀run kí tó dá àwọn kan ní ẹrú nígbà wọn pẹ̀lú lọ fẹ́ dá wọn kí tó dá wọn bẹ́ẹ̀ kí tó fún wọn lẹ́sìn pò tán wà ní ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn kó máa bá wọn pín ẹrú wípé tí ẹrú bá dọ́dọ̀ yín o tẹ́ bá ti fẹ́ yàwó ọmọ tó bá bí ẹ lè fọkọ́lẹ̀ kẹ́ mú yàwó àtọmọ ìwọ̀n tó bá ilé bá fẹ́ yàwó fún ẹ mú yàwó rẹ̀ ẹ mú irú àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó takò làákàyè ṣé ẹrú yẹn ṣé kò lẹ́lẹ́dà kò sì yàn ló dáa so àwọn ọ̀dẹ́ ní gbogbo nǹkan yẹn nílẹ̀ Yorùbá gan tó máa ń gbà àwọn bàbá yín kan náà sówó ẹrú nǹkan táwọn bàbá ń pè lówó ẹrú yàtọ̀ òwò ẹrú ó yàtọ̀ sí nǹkan táwọn òyìnbó gbé wa o ẹrú kíkó nílẹ̀ Yorùbá ó yàtọ̀ nígbà tí wọ́n bá lọ ṣe èyí lọ sin gbà èyí lọ sìn yẹn ní ẹni tí ò ní nǹkan yóò lọ bẹ́ni tó ní ọ̀dẹ̀ sí wọn fún lówó rẹ̀. ẹsẹ̀ rí níbi à ń lọ Mẹ́kà yẹn ni mo kéré náà ń gbà yẹn tí mo ti wò pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní torí mo lọ Mẹ́kà mo lọ hajj ibẹ̀ ni mo ti ọkàn mi ti ń takò pé kí ló ń ṣẹlẹ̀ ṣára pẹ̀lú mi hello àgbàdo yìí òkúta tẹ kò ní ẹgán ní ogan làlá òkúta tẹ kò. ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ni pé ìgbà tí wọ́n ń sọ pé Káàbà yẹn Ọlọ́run wà ń bẹ̀ jáde fi ṣe lọ ní gbogbo ọmọ yẹn ti ń rú mi lójú wọ́n á dúpẹ́ pé mi náà mo lè débẹ̀ ṣóyè yín but síbẹ̀síbẹ̀ ó rú mi lójú náà so since I ti bẹ̀rẹ̀ program yìí mo máa ń always tẹ̀lé yín ọdún ẹ̀kọ́ ni mo ti kọ́kọ́ rí program yìí má fọlá or whatever bàbá kan wọ́n máa ń repost àwọn program tẹ̀ bá ṣe má fọ something like that ọdún ẹ̀ ni mo ti kọ́kọ́ wọlé sọ́dọ̀ yín pé àwọn wo tún rè since then mo ti kíní yẹn in fact mi ní parọ́ fún yín ẹ piss me off torí mi ò ọkàn mi ó touch mi pé kí ló ń ṣẹlẹ̀ gangan so I don't understand mo ṣe pé jọkọjọkọ tí bá less busy mo máa join the program mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan níbí because nǹkan tó ń ṣe yìí tí ẹ bá mọ̀ ó ti lọ fà gan o ó ti lọ fà gan. ẹ sì lè máa ṣe fún wọn pé ẹ máa host wa táwọn bàbá wa bá ráyè ẹ máa host wa àwọn èèyàn tó tún jẹ́ follower yín náà mo rí pé ní follower tó pọ̀ jẹ́ wọ́n máa tún kúrò ní tùsílẹ̀ àrùn ọpọlọ ṣe rí ìran Yorùbá agbọ́dọ̀ kúrò lókun ẹrú tá a bá fi lè ṣe èmi tẹ̀ ti follow wọn tá a bá fi lè ṣe ń táìmù wà yìí àwọn ọmọ tá a bí ẹ̀yẹ wò kú ẹrú ni wọ́n wà o gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà ṣẹ́ni kìí ṣe ìjà bẹ́ẹ̀ sọ pé peace yín ọ̀fun yín bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ náà wà peace off tí nǹkan tá a máa ṣe ni pé ẹ sáà mọ̀ ń sẹ́ndì ètò wa sí wọn tẹ́ bá ti ráyè ẹ invite wa bàbá ms bàbá ẹ follow wọn ẹ DM wọn
ní bá wà SBC a máa lo péèjì yín àwọn èèyàn agbọ́dọ̀ gbalẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ lóko ẹrú àwa náà ayé àtúnwálẹ̀ sàwa náà tó ayé wá gbádùn ayé yìí a ní kú sóko ẹrú ìran Yorùbá ò ní kú sóko ẹrú gbogbo àgbáyé pápátá wọn ti ṣe kínní yìí o kì í ṣe lé Yorùbá nìkan o. gbogbo nǹkan tá à ń ṣe láti joy it's like we are wasting time àbí àbí tó dà sí. bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun bàbá alájà ẹ jọ mo fẹ́ bí yín ní question kan mà tí wọ́n bá ń dún bú èèyàn tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá ń dún bú èèyàn wọ́n máa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar màmá mi ó dẹ̀ máa dún bú èèyàn ẹ jọ mà tí wọ́n bá jẹ́ wípé Allahu Akbar ní agbára kí ló dé tí ò sọ àrà pa àwọn tí wọ́n fi orúkọ. ó ti kọ́kọ́ bá wa pa wọ́n dànù náà ọdún tó dà sí. ṣé tí èèyàn bẹ́ẹ̀ ṣe wà yìí téèyàn bá impersonate yìí tó lo orúkọ yín tó forúkọ yín wu ìwà tí ò dáa màmá mi ṣe máa wọ ẹni yẹn níran ni. ó ti o. bẹ́ẹ̀ ní sùn ẹ̀ ní. kò dẹ̀ lágbára. màmá mi ṣe mọ ẹ̀mí tí wọ́n ti fi Allahu Akbar tí wọ́n ti tó ti fi dú màmá mi ẹ jókòó ẹ̀yin náà ẹ̀rọ abiyamọ níyìn ẹ kàn jókòó kẹ́kọ̀ọ́ rówó. ẹ pẹ̀lú ìlú wa yìí kọ́ ló ń ṣàánú ni à ń rò ó kí la fẹ́ ṣe. ẹ wo ìlú tó ti ń lo tí lárúbáwá ti gbilẹ̀ Iran Iraq Lebanon Yemen màmá mi ẹ sọ ìlú tí lárúbáwá ti gbilẹ̀ tí Islam ti gbilẹ̀ tí wọ́n ní àlàáfíà lẹ́nìí. kò sí o. ẹ wo nọ́ọ̀tì ibẹ̀ yẹn màmá mi ẹ wo bí àwọn onílẹ̀ àwọn tó jẹ́ pé bàbá ńlá wọn ló nílẹ̀ ẹ wo bí wọ́n ṣe ń ṣe ẹrú lábẹ́ Fúlàní in the name of Allah náà fi bà tiwọn jẹ́ o Allah ni àwọn Fúlàní fi bà tàwọn Haúsá jẹ́ o màmá mi obìnrin ni yín as smart màmá mi àwọn obìnrin as smart tẹ́rí kò sí nǹkan pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń gbọ́ màmá mi èmi tẹ́ ń wò yìí Christian lèmi náà fún 35 years nínú ẹbí mi mo tán ti kọ̀ mi ò dẹ̀ rán wọn àgbàlagbà ni mi ò rán wọn èmi mi ò ṣẹ̀sìn mọ́ kò dẹ̀ sí ọmọ kan tó máa tara mi jáde nínú lórí ti tèmi ìran rere ti bẹ̀rẹ̀ kò sẹ́ni tó lè kó àwọn ọmọ mi ní oko ẹrú ẹ̀sìn mọ́ mo ti bọ́ ìran tèmi dẹ̀ tó ti bọ́ ẹni tó bá fẹ́ good for you bó o bá fẹ́ ṣùgbọ́n mo mọ Ọlọ́run Olódùmarè mo mọ̀ pé Ọlọ́run wà gbogbo wa la mọ̀ pé Ọlọ́run wà màá jí màá bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ màá dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi kò sẹ́ni tó wà mí báyìí tí ò mọ̀ pé Ọlọ́run wà nínú wa á ṣí èrè nìyẹn ló máa sọ pé kò sọ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run tó wá gbé fún wa màmá mi kì í ṣe Ọlọ́run gidi idol ìlú wọn náà pákéjì fún wa tẹ́ ń bá wọn bọ. ṣé mo pé nǹkan tá a bá là ń ṣe. ẹ jọ ẹ má bínú màmí ìyá wa Alájà Fọláṣadé àwọn kan tí ń bú mi ń sàlẹ̀ bí wọ́n ní àlejò mà. àlejò Fọláṣadé ṣé o. ìyá wa Big Adébáyọ̀ thank you. ìyá wa ṣé ẹ ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. ẹ jẹ́ kí n tú àṣírí díẹ̀ fún yín lónìí. yes sir. ṣe rí Islam business. kí la ń pè ní business òun náà ni nǹkan tí a ṣètò ẹ̀ kalẹ̀ tí ó máa gbé owó wa tó wò gbọ́dọ̀ stop ń bẹ̀ nígbà kan ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí the biggest world business tó lówó lórí jù ní world lónìí tá à ń sọ̀rọ̀ yìí under Islam ni wọ́n ti ń gbé jáde. So tí a bá wà nínú ìlú kan a gbọ́dọ̀ expect pé lágbájá ni ó gbà yín bóyá ń wojú alágbára kan àbó olóṣèlú kan pé àwọn náà máa gbà wá wọn lè gbà yín o torí ẹni tó ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn ó lè wà impact nínú àwọn tí wọ́n jọ ń pín owó ẹ̀ ṣe mọ bówó ẹ̀ ṣe máa ń wọlé mà. kò yé mi. mẹ́ta ni àkọ́kọ́ ni pé a ní Muslim state a ní Islam state àwa ní Islam country and Muslim country. ṣẹ́rí state tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n ò tí ì lo ṣẹ̀ríà wọn ò tí ì gba ṣẹ̀ríà àwọn la máa ń pè ní Muslim state ṣùgbọ́n tó bá ti gba ṣẹ̀ríà wọ́n máa di Islam state. ṣẹ́rí ibi tó bá ti jẹ́ pé Muslim state ni irú wọn yẹn wọ́n sì máa wọlé wọ́n máa jáde wọ́n máa kidnap wọn owó tí wọ́n bá ń gbà yẹn wọ́n láwọn tó ń rà bọ́n tó ń ṣe kíní fún wọn lọ́ndà Islam náà ọ̀gá wọn pátápátá àti àwọn arábù yìí ló ti wà náà ti ń bọ̀ wá o òye so wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ máa ti jẹ́ kẹ́ ẹ gba ṣẹ̀ríà yẹn àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin ọmọ ìlú ti dáràn kí lọ́nà tẹ́ gbà dáràn ni pé ẹ ní kò ní sísinmi bí wọn ò bá jí yín gbé wọn ò máa pààyàn bí wọn bá pààyàn
oyè báyẹn wọn ò mọ gbé ntágbára yóò ká wọn gbélé yín lọ́rùn ṣe rí gbogbo 30 million 60 million 100 million tó ń gbà níbi kidnapping yẹn àwọn bandits kan ló ń ná o wọ́n ń deliver rẹ̀ fáwọn ọ̀gá wọn nínú Islam ni o ìyẹn nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ṣe rí ìlú tó bá ti jẹ́ Islam ìlú tó bá ti jẹ́ pé wọ́n ti gba sharia state tó bá ti gba sharia irú Kánò àwọn kìíní yẹn ẹ rí i pé gbogbo àwọn tó máa jó lórí ń bẹ̀ kò ní jẹ́ ìran yẹn kò ní jẹ́ ìran state yẹn wọ́n máa yan àwọn èèyàn wá jó lórí fún wọn ni. ariwo tá à ń pa yìí lónìí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé ẹ nílé ẹ nídìílé bóyá òye kan wà tó ń jẹ nínú ìdílé yín àbí kíní kan tí wọ́n bá ti gbà sílámù kò sí kẹ́ ẹ wá nídìílé ọba parun lórí ìjọ tán gbà sílámù yẹn ni torí pé ọba yẹn gan máa pa ni. now ìran yẹn apàrẹ síbẹ̀ ìsìláàmù yẹn ṣé wá ní gbogbo àwọn tó máa ń jó lórí yẹn wọ́n máa gba percentage direct salary láti Saudi ni oye torí pé ìlú wọn ti jẹ́ ìlú ṣẹ̀ríà ibi tẹ́ ti máa mọ̀ rí ẹ jẹ́ kí n já yín sí nǹkankan ní ọdún tó kọjá wọ́n ní àwọn tó lọ sí hajj láti apá bí apá àwa Yorùbá bí yóò pọ̀ wọ́n dẹ̀ wá láti Saudi ẹ gbọ́ mi yé dáadáa wọ́n ní àwọn bàbá wa ti sọ̀rọ̀ tán àwọn bàbá wa ní ẹni tó tiro wọlé eégún tó tiro jáde ẹ gbọ́dọ̀ yẹn tani ò mọ̀ pé ẹni tó wọlé náà ló gbé eégún tó tiro tó jáde àwọn Saudi wá láti Saudi ẹ wòye èèyàn tó ń lọ Mọ́kà àwọn Saudi wá láti Saudi wọ́n dẹ̀ wá sọ́dọ̀ ìkànnì àwọn ọba wa ń bíbá tó dẹ̀ gbà wọ́n lálejò wọ́n interrogate ẹ pé kí ló dé àwọn èèyàn táwọn máa ń retí ní àjì pé kò pọ̀ tó yẹ tó máa ń wá lọ́dọọdún ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé ojú wọn ká wa ṣé rí ariwo tá à ń pa yìí Islam jẹ́ kíní kan tó ṣe pé gbogbo àwọn alágbára ò ní fẹ́ kówó torí bẹ́ẹ̀ ni wọ́n ti ń lówó tó tóbi jù yàtọ̀ sí pé gbogbo tí wọ́n gbé síbẹ̀ yẹn tradition ni wọ́n palẹ̀ mọ́ ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ní tí wọ́n palẹ̀ mọ́ sí under Islam yẹn rí i pé tẹ́ ẹ bá ka ìwé yẹn dáadáa ìwé yẹn ni ó bá kí gbogbo tí ń jẹ́ràn atrocities àti Boko Haram àti bandits yìí àti everything gbogbo tí ó cover àwọn pápátá kò sí tẹ́ ẹ máa wá tẹ́ ẹ ní bánu Bíbélì àti Quran ló fi jẹ́ pé tí wọ́n bá ń pààyàn wọ́n máa ṣe Allahu Akbar torí pé Allahu Akbar yẹn ní iṣẹ́ tó ń ṣe nínú fídíò pípààyàn yẹn ṣe mọ iṣẹ́ tó ń ṣe òun ni pé ẹ ní rí wọn bíi tọ́ọ̀gì ẹ rí wọn bíi pé wọ́n ń jàfẹ́ sí. bíi pé wọ́n ń ṣe nǹkan gidi. ó yẹ ibẹ̀ Allahu Akbar tí wọ́n ń ṣe yẹn ni mùsùlùmí ni ó fi máa rí tó bá ti rẹ́ mọ̀ pé òun ti kà nínú ìwé ẹ̀ tẹ́lẹ̀ pé ẹ lè pààyàn tí ò bá ṣe Islam ó yẹ mẹ́ bí wọ́n bá ṣe wá ń pààyàn tán ṣe Allahu Akbar yẹn inú mùsùlùmí á máa wá dùn pé wọ́n ń ṣe jihadi níṣẹ́ mọ̀ pé ìwé yẹn ti convince òun already. So la fi ń sọ fún wa pé kí gbogbo ọmọ Yorùbá ó tají ká tètè padà nínú tó lè bí ó tá a bá ní ẹwùjọ tí wọ́n ti ń dẹ wá bọ̀ ẹwùgbà tí wọ́n tún wá dìde bá a ṣe ń fa lọ ìyá lè máa fa lọ bẹ́ẹ̀ tá a bá tètè kọ́ńkà àwọn lásìkò wa ó lè jọ ọmọ wa kẹta ni wọ́n máa gbé ni wọ́n á gbèsè ẹ̀dánù mo ka news kan bíbá ọkọ àtìyàwó ìjọ kejì ìjọ tó ń ṣe wedding náà gbé wọn àwọn ọmọ kékèké wọ́n láwọn fẹ́ gba 50 million àwọn family wọ́n fi 20 million bẹ̀ wọ́n gba 20 million wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n dẹ̀ pa ọkọ 20 million bẹ̀ wọ́n gba 20 million wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n dẹ̀ pa ọkọ. ṣé ẹ rò pé n tàn sọ yìí ọ̀nà tí wọ́n ń gbà generate world business Islam is world business yàtọ̀ sí yẹn ìlú yín ṣe mọ̀ pé owó kidnap wà lọ́tọ̀ owó tí wọ́n máa fún ìlú tó bá jẹ́ Islamic State ọ̀tọ̀ fún àwọn alágbára tí wọ́n ṣe bí Islam ṣe wọbẹ̀ yẹn oye mẹ so lẹ́yìn yẹn gbogbo àlùmọ́ọ́nì ọ̀rọ̀ lu yín pápátá àti góòdì ni àti rọ́bà ni gbogbo ntẹ́yìn pé ní resources yẹn ọ̀fẹ́ ni wọ́n mọ̀ kó ẹ jọ o ẹ má bínú ǹjẹ́ èèyàn kan alágbára kan lè wá wà ní ọ̀ndàrú yẹn kó wá bẹ̀ lọ́hùn pé kó fọ́. onífẹ́ o. nínú ẹ wá mo wá fẹ́ bí ń béèrè kan ẹ jọ o bó ṣe wá rí yẹn ǹjẹ́ gbogbo tí mo kà kalẹ̀ yìí èló ló ń bọ́ sápò tí yín nù ẹ̀. níbo ẹ̀mí wá gbọ́ láti ẹ̀kọ́ pamọ́ báyìí. gbogbo àwọn ọmọ tá a jọ mọ Yorùbá èló la rí ń bẹ̀ wọ́n sóyè yàtọ̀ sí pé wọ́n pààyàn ẹlẹ́ẹ̀kejì wọ́n gbàlú èèyàn ẹlẹ́ẹ̀kẹta ìran ò ní jẹ́ràn mọ́ káwọn kan lè bá a lówó lápò. ẹ jẹ́ kí kinní kan yé yín o ṣe rí gbogbo ẹ̀yin tá à ń sọ fún tẹ́lẹ̀ níbo ẹ̀ nígbà yìí Ọlọ́run Olódùmarè ń rí gbogbo yín pátá tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí tẹ́ wọ́n lẹ̀ níbo ẹ̀ nígbà àfi dandan kẹ́ ẹ takò wá
tó bá délẹ̀ tán tó bá jẹ́ ilẹ̀ wà nídìí pé ẹ jẹ́ ká win ní ìjà àrọ́mọdọ́mọ tá à ń jà yìí àrọ́mọdọ́mọ yín kò ní sèfù nù ẹ̀ ó sì ń fẹ́ bọ́ sí. torí pé kíní yìí ó ní agbára débi pé nígbà tí wọ́n jagun nígbà tí wọ́n jà kíní gbà yẹn àwọn OPC wa ìkan sọ fún mi ìkan ló sọ fún mi ó ní àwọn ń lọ nínú igbó ó ní àwọn kan ń rìn lọ nínú igbó yẹn ni pé ibi táwọn wá dé yẹn àwọn kan bá àwọn Fúlàní ó ní wọ́n lé ní 200 àwọn wá sá pamọ́ pé kí náà ṣe ń bẹ̀yẹn wọ́n nígbà tí àwọn máa discover tí wọ́n ṣe wọ́n ní wọ́n góòdì tíjọba gan ò tí dictate raw gold ni wọ́n wà mẹ́yẹn. mo fẹ́ kẹ́ kọ́kọ́ jẹ́ kíní kan yé yín